mo fẹ́ràn Oríyọmí dọ̀la ṣùgbọ́n Oríyọmí ò fẹ́ràn mi. ẹ jẹ́ á sọ òtítọ́. kí ló tẹ sọ bẹ́ẹ̀ kí ni nǹkan tó. ọ̀rọ̀ la fi ń jẹun Délé. mo fẹ́ràn Oríyọmí, Oríyọmí ò fẹ́ràn mi. nígbà tí irú èmi Lérèṣítù ti máa nawọ́ ìfẹ́ sí irú àwọn tí Ọlọ́run lò pípa àwọn náà gba ìrírí àti ìmọ̀ látọ̀dọ̀ mi, tẹ́wàá máa wá gan pápẹ́ bí ẹni pé mi ò mọ Lérèṣítù rí. kò ságbàlagbà tó lè gbarú ẹ̀ o. kò dẹ̀ síbi tọ́lọ́run ò sí, kò síbi tá a nẹ̀gà sí tá a fẹ́ lọ tọ́lọ́run ò ní gbéyàn lọ. bí ìyẹn ṣe rí nìyẹn. Oríyọmí Hamzat. mo fẹ́ béèrè kí báwo ni Oríyọmí Hamzat ṣe jẹ́ sí. ayẹ́pẹ́ nu mi gan mọ̀nà. nínú àwọn èèyàn tó máa ń tẹ̀lé mi tí wọ́n nǹkan àkọ́kọ́ tí mo rántí ni pé ọ̀tọ̀ níbi tí wọ́n gbé Oríyọmí Hamzat lọ nígbà tó wá ṣe industrial attachment ní BCOS. mo wá lérò pé Oríyọmí ó fi mú fínlẹ̀ wípé ta ló lè gbọ́n òun yẹ́bẹ́yẹ́bẹ́ tí ó dá òun lẹ́kọ̀ọ́ tí tálẹ́ǹtì òun ó fi lè jáde. ibi tí wọ́n gbé e lọ Oríyọmí sá kúrò ńbẹ̀, ó lẹ́yìn Lérèṣítù lòun fẹ́ wà. àjọ máa ń jẹun. ọlọ́wọ́ ọ̀tún mi ni Oríyọmí Hamzat. ní ọ̀pọ̀lọpọ̀ gbà owó máa ń wà lọ́wọ́ rẹ̀ àti assistant mi kan Saheed Adédàpọ̀. tá a bá lọ jẹun ní kàntín báyìí ó kéré jù èèyàn 2 la máa tẹ̀lé mi. mo fẹ́ràn Oríyọmí dọ̀la ṣùgbọ́n Oríyọmí ò fẹ́ràn mi. ẹ jẹ́ á sọ òtítọ́. kí ló tẹ sọ bẹ́ẹ̀ kí ni nǹkan tó. ọ̀rọ̀ la fi ń jẹun Délé. mo fẹ́ràn Oríyọmí, Oríyọmí ò fẹ́ràn mi. kò pè mí lé nìyẹn. Ọlọ́run tó fún èmi náà ní ògo ńlá ó kàn ń ṣọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní sin pẹ̀lú bàbá àbí ìyá ẹ̀ tó kú. ó wá di pé kíkálukú máa gun apá káàkiri kó rí wa kó ṣe bí ẹni tí ò rí wa. kò sí wàhálà kankan. nǹkan tẹ́ ń sọ yìí ẹ má bínú sà mi ní fẹ́ gbà pẹ̀lú yín. ìdí ni pé ní 2019 ní retire ní BCOS. bẹ́ẹ̀ ni. mo gbọ́ àwọn tó dẹ̀ sọ fún mi ò sí ní event yẹn, mo gbọ́ pé Oríyọmí Hamzat ló sponsor retirement yín. mo ti ẹ̀ gbọ́ pé Oríyọmí promise yín ní mọ́tò kan. lẹ́yìn ìgbà yẹn ẹ tún ṣiṣẹ́ ní Àgídìgbò FM tí mo dẹ̀ mọ̀ pé àpò bọ́fẹ̀ dé sọ ẹ̀ lè sọ wípé ẹ̀yin lè fẹ́ràn Oríyọmí Hamzat, Oríyọmí ò fẹ́ràn yín. bóyá tí tó bá ní nǹkan bí tó ń bí yín nú ẹ lè wá bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ jẹ́ máa pera yín bàbá sọmọ lẹ́jọ́ jẹ́. ẹ kú làákàyè. ṣe rí ibi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé yìí mi ì lè rí òjò kí n máa pè ní àìná. kì í ṣe òtítọ́ pé Oríyọmí Hamzat ló sponsor ìfẹ̀yìntì mi lọ́dún 2019. mo dẹ̀ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run rọ̀ mí lọ́rọ̀ gan. nínú àkáǹtì mi nígbà yẹn millions wà ń bẹ. lẹ́nu iṣẹ́ tá à ń ṣe yìí náà millions wà ń bẹ. ọkàn mi dẹ̀ balẹ̀ pé nígbà tí n bá fi ná owó yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí ẹ̀mí mi ó lọ sí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí mo yàn láàyò. tèmi yé mi fá. kì í ṣe òótọ́ o wípé Oríyọmí òun ló ṣe onígbọ̀wọ́ retirement program ayẹyẹ ìfẹ̀yìntì bàbá ńlá rọ ni kò sí ohun tó jọ. but bí òjò òótọ́ support máa wá bí látọ̀dọ̀ ọmọ sí bàbá àbí látọ̀dọ̀. kò sí support. ṣe rí lórí ọ̀rọ̀ Oríyọmí mo rántí ìgbà tí Àgídìgbò 8.7 FM tó fẹ́ bẹ̀rẹ̀. ìgbà yẹn èmi ló fi ṣe father of the day. mo dẹ̀ gbìyànjú láti wà ń bẹ̀ láti honour wọn bí gómìnà ṣe wá everything nǹkan. role tí mo play mi ò sọ̀rọ̀ ń bẹ̀ lọ́jọ́ ìwọ̀n pè mí kékeré nìyẹn. nígbà tá a dẹ̀ ṣe program tán kẹ́lẹ́ mọ̀ bẹ́ẹ̀ mi ṣe nífẹ̀ẹ́ Oríyọmí tó ìkànnú àwọn ọmọ mi tí mo lérò pé ó ti ń kíyèsí bí mo ṣe ń gbésẹ̀ nínú iṣẹ́ yìí mo fà á lọ́wọ́ lọ́jọ́ yẹn wípé Oríyọmí pè mí as father of the day níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ Àgídìgbò 8.7 FM adẹ̀jọ́ lọ. nígbà tójú rẹ̀ wálẹ̀ tán mo fa ọmọ mi lé Oríyọmí lọ́wọ́ pé this is another broadcaster in making o ẹ máa gbádùn rẹ̀.
ọmọdé ń ṣiṣẹ́ dìsìn. Mo dẹ̀ yẹn fún yín lẹ́ẹ̀kan wípé nígbàtí Oríyọmí sọ pé ọ̀gá ẹ wá mú 2-hour program bíbà tí mo ní ẹ jẹ́ ká ṣèdánilẹ́kọ̀ọ́ kí àwọn ọmọ rẹ tó pọ̀ lẹ́yìn rẹ̀ yẹn náà kán tẹ̀lé wọn tó ń jẹ́ iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ẹ̀yin náà sì mọ̀ pé rédíò pọ̀ ní ìsìn, káwọn ọmọ rẹ̀ má bàa ṣe àṣìṣe. Adẹ̀jọ finú wénú wípé kí n lọ ṣe training fún wọn. Mo dẹ̀ ṣe training fún wọn ọjọ́ 3 látàárọ̀ títí dọwọ́ ìrọ̀lẹ́ la fi ṣe program yẹn nígbà yẹn. Síbẹ̀ náà Oríyọmí ò jẹ́ kí n gbádùn. Nígbàtí ó ń dà mí láàmú pé kí wọ́n mú gbé program lọ síbẹ̀. Ṣùgbọ́n tí mo kíyèsí iná ni wípé program tá ṣe fọ́dún kan àárí àpẹẹrẹ ògbẹ́dẹ̀ ń gbẹ wá àrómi. Àwọn àgbà ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mo dá bí ọgbọ́n. Kí ló ṣẹlẹ̀? Ṣé Oríyọmí Hamzat gbàgbé wa sí rédíò yìí ni? Kò tí ẹ lè ra bottled water bí eléyìí kó sọ pé bọ́gá mi bá dé ẹgbẹ́ fún o. Ó yẹ kéèyàn máa sòótọ́. Nígbà tá bẹ̀rẹ̀ program yẹn, èmi gan mo sọ fún Oríyọmí pé èmi àti ìyàwó mi lájọ máa jẹ́ àlejò. Mo wá ní okay o, wọ́n náà kúkú mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ ètò yìí láti OYO. Ìwọ wá jẹ́ program anchor fún wa lọ́jọ́ yẹn l'Ágídìgbò. That was the first edition, the first episode of the program. Èmi àti ìyàwó mi, Oge Ọlọ́gàn, àwa lálejò lọ́jọ́ yẹn. Wọ́n fún wa ní ẹ̀bùn bíi mélòó kan. Wọ́n tún promises á fún yín ní data fóṣù 3 nǹkankan. Àgbọ́n. Ibi tó wá ṣe pàtàkì jùlọ ni wípé báwo la ṣe máa ṣiṣẹ́ ọdún kan pé ẹ sì mọ̀ pé epo wọ́n gan nígbà yẹn, epo wọ́n ní ìsìn owó ẹ̀ ló wọ́n. A dẹ̀ tún máa ń rísìkì ayé wa, ìgbésí ayé wa. Nígbà bá jáde lóru, a máa gbé àwọn ọmọ lọ sí ọ̀nà tó jì, káwa tó máa lọ sọ́nà ọ̀mí. Kọ́lọ́run kó ṣàánú wa ni, Ọlọ́run ló ràn wá lọ́wọ́. Kò wá sí ọjọ́ kan tẹ́ sọ pé ókè o, omi bottled water rẹ̀ ẹ̀ fọ́gá mi tó bá dé o. A dẹ̀ ṣiṣẹ́ fún odidi ọdún kan. Kóríyọmí tiẹ̀ wá rántí wípé ọ̀gá mi gbogbo àtà wà ní OYO. Ẹjá lọ jiyàn jàre ká mú nǹkan lé, ó ti gbàgbé gbogbo eléyìí. Mo ṣiṣẹ́ fọ́dún kan, ó tiẹ̀ lè rán ẹnìkan sí mi pé bá ń fọ́gá mi. Ó sì tìmí. Nígbàtí ó pé ọdún kan, àwọn ọ̀rẹ́ mi tá jọ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, Wálé Sàlámì, Rẹ̀mí Babájídé, àfi bí ìgbà kan ti ṣèpàdé lẹ́yìn mi, ọ̀gá ẹjá sòótọ́ ọ̀rọ̀ ó ti pé ọdún kan báyìí. Kí ló dé tẹ́ pé ẹ̀yin nìkan lẹ ń dá owó Oríyọmí ná? Mo ní ẹ má gbèṣẹ́ o. Láti ìgbà tá a ti dé station mi ìgbà kọ́bọ̀ lọ́wọ́ Oríyọmí, wọ́n láwọn ò believe ẹ̀. Àkànṣàfẹ́ sọ fún yín ni pé èmi Wálé Sàlámì, Rẹ̀mí Babájídé àṣepọ̀ pẹ̀lú yín mọ́. Nígbàtí ó pé ọdún kan tá a lò lórí program yìí, wọ́n bá lọ. Ṣẹ́mọ̀, ó ní bí àgbàlagbà ṣe máa ń ṣe nǹkan tó jẹ́ òkè finiti. Mo wá rántí ọmọ mi pé tèmi náà bá wá sọ pé lẹ́yìn ọdún kan lóòótọ́ wọn ò fún wa ń kọ́bọ̀, wọn ò fún wa ń bottled water, wọn ò fún wa ń kóòkì, kí wá bínú kúrò báyẹn. Mo wá wò lọ́kàn ara mi pé ẹ jẹ́ kí n lo oṣù 4 sí i. Mo dẹ̀ ti gbìyànjú eléyìí tí mò ń sọ fún yín yìí àgbàlẹ́tù Oríyọmí Hamzat gan ò mọ̀. Tó bá sọ fún ó máa mọ̀. Mo ti gbìyànjú pé kájọ sọ̀rọ̀. Oríyọmí á wò mí nínú CCTV nínú ọ́fíìsì ẹ̀, kò ní jẹ́ kí n wọlé. Lóòótọ́. Oh God. Máa lè dàgbà tó báyìí kí n máa parọ́. Mo wá sọ fún receptionist pé lọ sọ fún ọ̀gá rẹ̀ wípé èmi Lérè Ṣítù mo fẹ́ rí ọ̀rọ̀ kan wà tó ṣe pàtàkì gbà. Ó dẹ̀ ránṣẹ́ sí mi. Ó ní iṣẹ́ kan tó jẹ mọ́ gómìnà làwọn ń ṣe lọ́wọ́, òun ò lè rí mi o. Inú mi bàjẹ́ lọ́jọ́ yẹn. Ìgbà yẹn mo wá tún plan, mo ṣàtò, mo gbé ọpọlọ gbóná. Ìpè tọ́rọ̀ bá dà báyìí, ibi gẹ̀rẹ̀jẹ̀ là bá gbàlagbà. Àgbàlagbà ò tún ní dọmọdé mọ́, ọmọdé ni ó yà dá àgbàlagbà. Mo wá pinnu lọ́kàn ara mi wípé ohun tí àgbàlagbà fi ju ọmọdé lọ,
Yorùbá ní àìfihàn nígbà míì èèyàn lè fi hàn ọmọdé ṣùgbọ́n kò ní fi lé lọ́wọ́. Ìgbà yẹn ni mo wá pinnu pé Oríyọmí ó ti yá gbàgbé. Mo wá pinnu pé àwa tá a jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ nǹkan kan wà tá a gbọ́dọ̀ ṣe ni mo ṣe lọ́jọ́ yẹn. Kí lẹ ṣe? Nǹkan tí mo ṣe ni wípé nígbà mo ti gbìdánwò kò mọ tí mo fẹ́ bá ń sọ o sì lóòfẹ́ rí mi. Yànyàn imí ẹran nídìí èèyàn. Mo bá pinnu pé ẹni tó bá ní ìrírí nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ orí afẹ́fẹ́ ni màá ti resign. Nígbà tí mi ò kúkú nígbà mo ń ṣiṣẹ́ náà kọ́bọ̀ ò jáde. Ó dẹ̀ lè bá mi sọ̀rọ̀ ìtùnú pé ọ̀gá bóyá à ń struggle ni kò sówó nǹkan kan ò bá mi sọ̀rọ̀. Mo dẹ̀ sọ Délé o àgbàlẹ́tù gbólóhùn àgbà ni mo lò lọ́jọ́ yẹn lórí afẹ́fẹ́. Mo ní ẹ̀yin èèyàn wa òní ló pé ọdún kan àti oṣù mẹ́rin tá ti ń fi òbèlè tukọ̀ lórí ètò wa yìí Lágbo Ìfẹ́ Splash. Mo dẹ̀ sọ lọ bẹ́ẹ̀ yìí. Mo ní ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi ẹ̀yin olùgbọ́ mi tẹ́ ẹ fètò wa ṣeré pé láti ọjọ́ mẹ́jọ lọ ẹ ní lè láǹfààní láti máa gbọ́ wa lórí rédíò yìí mọ́. Mo ní ẹ̀yin èèyàn mẹ̀sọ̀ tó ní làákàyè ẹ máa wò pé Lérè Ṣítù yìí pariwo èèyàn jẹ́jẹ́ sùúrù ní tìgbín ló jẹ́ kí ló wá dé tó fi sọ pé ẹni gbúrò àwọn mọ́ ní ọjọ́ mẹ́jọ ti kú kọ́ tàrùn kọ́. Mo wá ní èwo ni kí àgbàlagbà kó máa gbára rẹ̀ yílẹ̀ nínú ìhòhò ọmọlúàbí kó má rí aṣọ ìnura nu yẹ̀pẹ̀ rẹ̀ kúrò lára. Ṣẹ́ni pé òwe ìjìnlẹ̀ ọ̀rọ̀ nu wípé láti ọjọ́ mẹ́jọ òní lọ ẹ má retí mi ní rédíò yìí mọ́ o fún prógráàmù yìí kì í ṣe ti kú o kì í ṣe ti àrùn. Ìgbà tí ọmọ yín gbọ́ kí ni. Now bá a ṣe lọ nìyẹn àwọn ọmọ IT nǹkan kan àwọn tó ń kọ́ṣẹ́ mo gbé wọn lọ sílé kálukú wọn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn lẹ́yìn 1 year 4 months tó san 1 naira fún wa títí di mo I was talking about October 31 2023 no sorry November ni mo dẹ̀ sign off ní ọjọ́ yẹn tí Oríyọmí Hamzat tó bá máa wá bẹ̀ mí lọ́la lókù kò yọjú sí mi rí lẹ́yìn mo tó ṣẹlẹ̀ yẹn. Ẹ sọ̀rọ̀ láti gbà yẹn. Láyé mi ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ àwọn kan máa pè mí pé ọ̀gá Oríyọmí àwọn ní nọ́mbà wọn ní ẹ lọ bá títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí ni bá a lè tó bẹ́ẹ̀ ilé ayé fúngbà díẹ̀ ní fa ó mọ̀ pé ó ṣàṣe má ṣe lórí ẹni tó ń pè lọ́gàá rẹ̀ ó wá lè wá ọ̀gá rẹ̀ wá sí ọ́fíìsì mo tó ṣẹlẹ̀ yẹn má bínú o ṣe mọ̀ pé mo gbàgbé ni nǹkan kò ṣe nǹkan kan ṣùgbọ́n tó the only thing ta fún máàkì ni pé gbogbo ìgbà tí n bá fẹ́ sọjọ́ ìbí jíngù ó máa pariwo ni. But ẹ ti gba mọ́tò rí náà nígbà retirement yìí. Mọ́tò yes. Mọ́tò. Yes. Announcement mọ́tò wà pé wọ́n máa pààrọ̀ mọ́tò fún yín. Ó ṣèlérí ni kò múṣẹ mi lè parọ́ fún ẹ Délé. Òun ló sọ pẹ̀lú microphone wípé mọ́tò tọ́gá òun gbé jáde kúrò ní BCOS òun ló máa rà mí fún. Kò ṣẹlẹ̀ mi gbọ́dọ̀ parọ́ pẹ̀lú ọjọ́ orí mi báyìí mi gbọ́dọ̀ parọ́ ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Délé Ìjìnlẹ̀ báwo lẹ ṣe mọ̀ Délé Ìjìnlẹ̀? Ọmọ alálùbáríkà mi nù ṣe ráyé ọ̀rọ̀ àwọn ọmọ mi kan tá à ń sọ ìyẹn ti kọjá ṣùgbọ́n tá a bá ń sọ Délé Ìjìnlẹ̀ ọmọ ọkọ ni ó fẹ́ràn ọ̀gá rẹ̀